gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Gbogbo ènìyàn máa bá mi dúpẹ́. Gbogbo ènìyàn máa bá mi dúpẹ́. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Come on. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Everybody. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Oh yes. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Everybody. Gbogbo ènìyàn máa bá mi dúpẹ́. Yes o. Gbogbo ènìyàn máa bá mi dúpẹ́. Oh yes. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. GOs máa bá mi dúpẹ́, correct. Àwọn pásítọ̀ máa bá mi dúpẹ́, yes o. Àwọn akọrin máa bá mi dúpẹ́, for sure. Àwọn ọmọ ìjọ máa bá mi dúpẹ́, you are correct. Evangelist máa bá mi dúpẹ́, oh yes. Àwọn prophet máa bá mi dúpẹ́, mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Ọmọ ti yá. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Everybody. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. Oh yes Lord. Gbogbo ènìyàn máa bá mi dúpẹ́. Gbogbo everybody. Gbogbo ènìyàn máa bá mi dúpẹ́. Mo máa gbégbá ọpẹ́ lọ́dún yìí o. President máa bá mi dúpẹ́, for sure ni your vice